Kí ló dé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò ṣègbéyàwó mọ́ lónìí? Tẹ́ bá rí tí mo lecture wá, mo ti máa ń ronú jinlẹ̀ gan-an lórí ọ̀pọ̀lọpọ̀ lecture mi. Ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò ṣèyàwó mọ́ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò ready àti fẹ́yàwó sílé mọ́. Kí ló fà á? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó bá ti ń ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ilé, wọn ò ní jí ó marry bọ̀rọ̀. Ṣé rí káwa tó lè give lecture online, torí pé a mọ̀ pé ọ̀rọ̀ tá a bá sọ 20 ọdún lónìí yóò mọ̀ wà online ni. Ọ̀rọ̀ téèyàn bá wà sọ tí ò ní mọ́pọlọ lọ́wọ́ kó ronú sí kó tó sọ. Ọ̀rọ̀ sísọ sì ní wọ́n lá ní freedom of speech. Wọ́n lá a lè sọ̀rọ̀ tó bá wù wá, ṣùgbọ́n lẹ́yìn pọ̀ sọ̀rọ̀ tó bá wù ọ́ tán, ọmọ pé èèyàn máa sọ̀rọ̀ tó bá wù yàn tá a máa bá nira dé. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí bá ti ń yan ìyàwó ilé lálẹ́, wọn ò ní jí ó ronú àti fẹ́yàwó. Òun lẹ́ẹ̀fì rí wípé nítorí pé mo kàn jókòó mo á rò, kí ló dé tó jẹ́ wípé àwọn ọkọ gbogbo àwọn single lady ọ̀pọ̀lọpọ̀ ń pariwo ọkọ, ṣáà wàá bọ́kùn ẹ̀ mọ́ ni? Ṣé kò sọ́kùn ẹ̀ mọ́ lára nú ayé ni? Lóòótọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò ní ṣaláì mọ́ ṣe pé bópin ayé bá dé o, obìnrin mẹ́jọ á máa dìmọ́kùnrin kan o pé ṣáà jẹ́ kí n máa jẹ́ orúkọ rẹ. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wò lú ní ìsìn bá a ṣe ń ṣèyàwó jọ̀wọ́n àná kọ́ là ń ṣèyàwó mọ́ nísìn. Níjọ̀wọ́n àná ní weekend ńlọrin báyìí, bá a ṣe ń kó ònú ìyàwó kan láàmú kó ònú ìyàwó míì. Wọ́n lè ṣe ìyàwó 15 papọ̀, wọ́n lè ṣe ìyàwó 10 papọ̀, wọ́n lè sọgbọ̀n ìyàwó papọ̀. Sórí bẹ́ẹ̀ mọ́, bó ṣe wá wà ní kìlọ̀ wà ń gbàjà káàkiri gbogbo àgbáyé. Mo wá dúró mo wò ó, mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ a ti yí ojú wa kúrò sójú ọ̀nà ibi tí ìsọ̀nà la yí ojú wa síta àròpọ̀ náà ni. A sì ń falẹ̀ wá ṣe é ni. Nítorí wípé ìyàwó ilé tó ń yàn lálẹ́ tí ń fún ọ lówó, tí ń tọ́jú rẹ̀, ń fún ọ ní tó ń jẹ, ń fún ọ ní tó ń mu, kò ní jí o ronú lásìkò pásìkò ti lọ mọ́ ọ lọ́wọ́. Ó ti wá kọ́mọ láàrin gbogbo ọ̀dọ́ nìsín. Ìyàwó ilé ni wọ́n fẹ́ yàn lálẹ́. Wọ́n á lọ́kọ tiẹ̀ ò ráyè. Sórí tí ò mọ́kọ rẹ̀ ráyè súnmọ́ púpọ̀ mọ́, ìwọ náà ń bọ̀ wá bẹ̀. Gbogbo ẹni tí máa ń sáré wípé òun náà fẹ́ ga, gbogbo ẹnikẹ́ni tí máa ń sáré gbò lọ́mọ òun ó ṣe yàn tóun ó rí wọn tọ́jú, ìwọ̀n ni ó bobi ìsúnmọ́. Ọ̀dà kọ̀ọ̀kan tára bá béèrè ni. Níjọ́ mi gan ara ó béèrè yóò fẹ́ ṣe ara ò ní le, kìí ṣe wípé nǹkan kan ṣe inú ara. Ọ̀pọ̀lọpọ̀ òrùrí, ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ bó ni ó ṣe dá, bó ni ó ṣe ní bàjẹ́, òun ní ń bá káàkiri. Jẹ́ wọ́n á sọ kinní kan fún ọ. Wọ́n ní àsán tá a fi nàyà lé ń bẹ lájà fún ìyàwó. Ìwọ tó rò pé òun bá ìyàwó lé òun lé sùn, inú rẹ̀ ń dùn. Àsìkò ń bọ̀ wá tọ́lọ́run bá níwọ náà ronú pé o fẹ́ jẹ́yàn, o fẹ́ kọ́mọ rẹ wà lára àwọn tí ó jẹ́ èèyàn. Ìwọ náà ò ní ráyè mọ́ tó bá yá. Àti pé àwọn ìyàwó ilé máa ń fi kọ́kọ́rọ́ kan de single tí wọ́n ní jẹ́ ọlọ́bọ̀rọ̀. Nítorí pé àwọn wọn fẹ́ bá perfect life rẹ̀. Tó bá ti rí pé ọmọ yóò fẹ́ dí àwọn lọ, wọ́n sọ fún pé kò dáa. Torí pé àwọn wọn máa design life rẹ̀, àwọn wọn máa tọ́ life rẹ̀, àwọn wọn máa sọ bí ó ṣe rìn ìṣẹ̀mí ayé rẹ̀ fún. Now, kó wá fi ọdún 5 ṣèranù. Ní ọdún 5 tó yẹ kí wọn náà ti bímọ, kọ́mọ rẹ ti máa ní dádì kó fi ṣèranù, kó fọdún 10 kó fi ṣèranù.
àsìkò tí wọn náà ti yẹ kó ọmọ ọmọ ọyá go and wash this cloth for me, go and mama rẹ ò sí nílé, ọyá go and prepare spaghetti for me, go and prepare rice for me. Torí ọmọ ọdún mẹ́wàá nílẹ̀ Yorùbá yóò ti mọ̀ náà dá, torí àwọn ìyá wa máa ń kọ́ àwọn ọmọ bí wọ́n ṣe dáná. Ṣé ìwọ ọ̀dọ́ lọ́kùnrin náà ò ti rì sínú ẹ̀ báyìí? Ìwọ ìyá náà tó wí pé ẹlẹ́jẹ̀ tútù ni òfin pàrònú rẹ, wọ́n sì bẹ́ẹ̀ fọmọ tiẹ̀ náà o. Torí pé ayé yìí is rolling like a ball. Ayé yìí ń yí, ó ń yí ni, tó bá yí lọ síwájú, yíyí yẹn yóò tún padà tún yí kàn ọ́. Ẹ̀yin ọ̀dọ́, àkókò ń lọ. Má jẹ́ wọ́n fi òbò gba àkókò rẹ. Wọ́n lè má fi gba ògo rẹ o, ṣùgbọ́n a máa fi gba àkókò èèyàn. Kì í ṣe gbogbo àná la máa ní oògùn rèé, oògùn orí fífọ́ rèé, oògùn náà. Ó yẹ ká máa nígbà tá a máa ṣíra wa létí. Ẹ máa rí ọmọ tí wọ́n fẹ́ wọ 40 years nísìnyí, yẹn lòun ò tí ì ro, òun ò tí ì sẹ́tù ni, òun ò tí ì ro, òun gbòòlò tó fẹ́ rówó, so ó sì jèrè ọmọ. Torí ọmọ tí ẹ̀ bá bí at the age of 45, 40, 45 now, ìgbà tó bá fi lọ́wọ́ 60, ọmọ rẹ̀ ṣe máa wọ bí 15 years. Ìgbà tó bá fi lọ́wọ́ 70, ọmọ rẹ̀ máa wọ 25 years. Ọmọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ lóhun parí bóyá bí aya ṣúṣẹ̀ kan kó tó wá ríṣẹ́, kó tó wá sẹ́tù, kó ọ̀nà tó wá jèrè ọmọ. Sákòókò ti lọ mọ́ ọ lọ́wọ́, ẹ̀jẹ̀ àjọ rò ó. Mo ti pinnu lọ́dún yìí, àwọn iṣẹ́ kan bẹ tí mo fẹ́ ṣe jáde tí mo fẹ́ tà. Gbẹ́rẹ́ sì ni, gbẹ́rẹ́ ẹyọ kan sì ni. Ṣùgbọ́n mo ti pinnu pé lọ́dún yìí o, màá taṣẹ́ yìí gan. Mi ò tí conclude iye tí mo fẹ́ tà. Kí ni gbẹ́rẹ́ kan yìí wúlò fún? Torí pé mo jókòó, mo rí wípé ọ̀nà tí gbogbo ayé ń gbà kó ògo èèyàn látara ìbálòpọ̀ ni, òun ló pọ̀ jù. Gbogbo wọn tó ń ṣolóṣó, ó wúlò fún ọ nígbà tó jẹ́ pọ́nà ti ẹnu. Gbogbo wọn bọ̀dá olókòkò gbébì kan, ó wúlò fún ọ. Ìtí gbẹ́rẹ́ yìí máa ṣiṣẹ́ fún rèé. Gbogbo òbò tó ọba ti fẹ́ dó, tó kòrè ọba ti le, òbò yẹn gbàbọ̀dè, ó lè ṣiṣẹ́ tako ògo ayé rẹ kó ọmọ débi tó ń lọ. Gbogbo òbò tó bá ti fẹ́ dó, ó kòrè ò ní le. Tó kòrè ọba ti le, mọ́wúrẹ́ dára ẹ láàmú, iṣẹ́ tó lò nù. Tó bá jẹ́ pé obìnrin yẹn ní àrùn lára, ó kòrè ò ní le. Tó bá jẹ́ pé ó ní àṣàsí lára, ó kòrè ò ní le. Tó bá jẹ́ pé ó ní èdì lára, ó kòrè ò ní le. Tó bá jẹ́ wípé ó ní àwọn nǹkan tí máa ń kó, torí pé òbò kan bẹ tí ẹ̀ máa ń bá sùn, èèyàn ò ní ga, kàkà kọ́ máa ga yóò máa wálẹ̀ ni. Iṣẹ́ bàbá mi ni, iṣẹ́ bàbá mi Edward ní kọ́lọ́ máa fọ̀rọ̀ kẹ́ bàbá mi. Bẹ́rẹ̀ yóò kan náà ní ọkàn sí lórí oko ti tán. Èyí tí mo fẹ́ tà. Sórí téèyàn bá tún wá ń bá èèyàn sùn lójú oorun, tó ti lògùn tí ò lọ, tó bá ti ra gbẹ́rẹ́ yìí kò tún bá èèyàn sùn lójú oorun mọ́. Tó bá jẹ́ pé bí bá èèyàn sùn lójú oorun tí ń ṣe yẹn wọ́n fi ń kógo rẹ̀ ni. Ọjọ́ tó bá ti sin gbẹ́rẹ́ òun, ẹni yẹn ó lè tún láláhùn lẹ́ẹ̀ka bẹ́ẹ̀ méjì sí o. Ṣùgbọ́n ọjọ́ tẹ́ni òun bá tún wá, tó bá ṣèṣì tún bá lájọṣepọ̀ lẹ́yìn tó sin gbẹ́rẹ́ òun tán, bóyá lẹ́ẹ̀ka bẹ́ẹ̀ méjì, gbogbo agbára tẹ́ni yẹn ń lò tí fi ń kógo ayé rẹ̀ kò ní rí lò mọ́. Ó ti rẹ̀ yẹ́ rẹ̀ nu, kò sì ní lálàá pé òun bóbìnrin sùn lójú oorun mọ́. Gbẹ́rẹ́ agbára ni, gbẹ́rẹ́ ògùn ni, 200,000 ní máa ta. Mo ṣe conclude lọ́kàn mi. Gbẹ́rẹ́ kan ni, gbogbo powder ń gbà tá a bá ṣe ẹyọ kọ̀ọ̀kan tó lè mọ́ jù báyìí lọ. Kò wá sí alágbára tí ò yẹ kó mọ̀ ní lára. Ó jẹ́ sẹ́nítọ̀ ni, ó jẹ́ gómìnà ni, ó jẹ́ bàálù ni, ó jẹ́ olówó ni, ó jẹ́ gbajúmọ̀ ni, kò sẹ́ni tí ò yẹ kó mọ̀ ní gbẹ́rẹ́ wọn lára. Sórí tá a bá parí iṣẹ́ òun, ó ní wàhálà àánú dé. Tá a bá parí rẹ̀, gbogbo ẹbu wọn ò ní jù báyìí lọ. Kò ní jù báyìí lọ, gbogbo ẹbu yẹn kò ní jù báyìí lọ. Ṣùgbọ́n nígbà tó o bá lò ó, o lè mọ̀ ọmọọṣẹ́ rẹ̀ lóṣù kan, lóṣù méjì sígbà tó bá lò. Ṣùgbọ́n nígbà tó bá mọ̀ ọmọọṣẹ́ rẹ̀ sí ọmọ ṣàdúrà fún mi ni.
ara àwọn iṣẹ́ téèyàn máa lò tí ò fi ní forí kó wọ́jà nǹkan wọ̀ tí ò fi ní wọ páńpẹ́ abo táyé rẹ̀ ò fi ní bàjẹ́ lábẹ́ òbò ara àwọn nǹkan tí mo fẹ́ kó wá lọ́dún tuntun nù. Mo ti ń rò ṣùgbọ́n mo ń ṣe lecture yìí lọ́wọ́lọ́wọ́ sí mi lọ́kàn pé àsìkò ti tó. Bàbá, gbẹ́rẹ́ tí wọn ò fi ní rògbò mi kó, gbẹ́rẹ́ tí wọn ò fi ní rí àṣìkí mi bàjẹ́, ara àwọn nǹkan téèyàn máa fi dira tó jẹ́ oògùn agbára ni kì í ṣoògùn. Gbogbo olùkílù tó bá wà ìwọ rà ó rí wípé gbogbo wọn ò ní rògbò rẹ bàjẹ́. Má jẹ́ kí obìnrin kan ó fi tí ò ní túmọ̀ fi àkókò rẹ̀ ṣòfò, ọjọ́ ń lọ o. So lásìkò tí a máa ń gbádùn àwọn obìnrin kan lọ, Ọlọ́run gbọ́ o ò ní ronú àti tẹ̀síwájú nínú ìrìnàjò ayé rẹ̀. Torí pé o ò ní ronú wípé ọmọ yẹ kí n ra ilé, ọmọ yẹ kí mi náà rọkọ̀, ọmọ yẹ kí n ṣiṣẹ́. Torí pé àsìkò yẹn ìgbádùn kékeré tó ṣiṣẹ́ ọlẹ́ṣẹ̀ yín yẹn ó ti máa rò wípé o ti arrive. Obìnrin tó sì rọkọ̀ fún ọ tó ní òun rà fún ọ torí pé ẹ̀ ń gbádùn ara yín, ó lè bínú lọ́la kó gba ọkọ̀ yẹn lọ́wọ́ rẹ̀. Obìnrin tó ra ilé fún ọ, ó lè bínú lọ́la lóhùn fún ẹ lè mọ́. Ronú mọ́jà àsìkò rí ọ lọ àti wà ní January báyìí. Tàbá wo ojú ọjọ́ ní sí January tó ti ń lọ, bóòlù ṣe tó fẹ́ lo ọdún yìí. Àwọn iṣẹ́ ń bẹ téèyàn ń lò táyé yẹn fi dáa, àwọn ọ̀mọ̀lẹ̀ oṣúlẹ̀ ń bẹ, àwọn ọ̀mọ̀lẹ̀ òkìkí ń bẹ, àwọn ọ̀mọ̀lẹ̀ aṣínà ń bẹ, àwọn iṣẹ́ téèyàn ń lò téèyàn fi débi gíga láyé. Mo jogún tọ́pọ̀lọ bàbá mi Edward Òrìṣàtọ́lá kọ́ lọ́ máa fọ̀rọ̀ kẹ́ bàbá mi. Ẹ rí i pé mo ṣí ọṣẹ kan lórúkọ bàbá mi 50,000. Àwọn tó rà lè ròyìn production rẹ̀, bàbá ṣe production 500 báyìí láàrin ọ̀sẹ̀ kan ó ti tán. Ìwọ náà ti ẹ̀ ráwò 50,000. Ọṣẹ ìtajà ń bẹ táǹtà ní 50,000. Ọṣẹ àwọn àgbàlagbà ń bẹ táǹtà ní 50,000. Àwọn iṣẹ́ mi tó kéré jù 50,000. Ìwọ náà ti ẹ̀ díjú ráwò. Bóyá rọ́ọ̀tì ni bàbá yẹn pa fáwọn èèyàn, ìwọ náà ráwò. Ọṣẹ ajé ń bẹ tí ń tà ní 500,000. Bí ẹ bá ti rí ògo èèyàn mọ́nú lẹ́lẹ́, bí ẹ bá lu ọṣẹ òun yóò sì wú jáde padà 500,000. Àwọn òṣèlè wa ń bẹ lóríṣiríṣi ńláńlá, àwọn ọ̀mọ̀lẹ́ ń bẹ lóríṣiríṣi ńláńlá, àwọn àgbákòṣẹ́ téèyàn fi dé yẹn ń bẹ tí ò ní pa ọ̀la rẹ lára. Tọmọ ò ní gbóná, tọmọ ò ní wúkọ́. Tọmọ bá gbóná ọ̀fẹ́ wà ní. Ìṣiṣẹ́ tó ń lò lójú ọmọ ó gbóná. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 6383 080 30 45 63 83 080 30 45 63 83. Ìlú Ìlọrin náà ni mo wà lágbo ọba. Anywhere tẹ́ bá ti ń bọ̀ wá ìlú Ìlọrin, tẹ́ bá ti sọ̀kalẹ̀ last bus stop, ẹ gbọ́kadà lẹ́nu lọ ilé epo MMA Brolac lágbo ọba. Tẹ́ bá ti dé ilé epo MMA Brolac, ẹ bèrè junction Olú guest house. Tẹ́ bá ti dé junction Olú guest house, ẹ rí signboard mi bẹ̀ Òrìṣàtọ́lá Ìfágbéró Herbal Medicine Limited. Organizer kan wà níbi junction Olú guest house yẹn, Alhaji Hasan ọmọ Ẹdẹ. Ẹ bèrè ilé Ìfágbéró ọmọ Òrìṣàtọ́lá, àpèsè ìṣègùn àgbáyé. Má jẹ́ nìkan kó fà àkókò rẹ̀ ṣòfò. GRUB ọdún tuntun la wà àtúntí ń lò lọ. Bóòlù ṣe tún bẹ̀rẹ̀ January, bóòlù ṣe tún fẹ́ lu ọdún yìí. Má jẹ́ nìkan ní ó fà àkókò rẹ̀ ṣòfò. A lu ọdún yìí pẹ̀lú ayọ̀ ni o. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kọ́lé lọ́dún yìí yóò ṣe é ṣe, ẹ rí ilé kọ́. Ẹ̀yin tẹ́ fẹ́ rọkọ̀ lọ́dún yìí yóò ṣe é ṣe, ẹ rọkọ̀ rà. Ẹ̀yin tẹ́ fẹ́ lọ ìlú òyìnbó yóò ṣe é ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá ohun rere, tẹ́ ń wá ìyàwó, tẹ́ ń wọ́kọ yóò ṣe é ṣe. Ọdún ayọ̀, ọdún ìdùnnú, ọdún ìgbéga lọ́dún yìí máa jẹ́ o. Àní farapa o. Ẹnikẹ́ni ò ní pẹ̀dí o. Gbogbo àwọn ọ̀tá wa tó bá ní àní jẹrí, àní ṣe rere. Ojú ẹ̀mí wọn láwọn ti máa rárá tá a máa dá. Wọ́n mọ̀ gbẹ́yìn kò lè wò wá ni. Ọkàn wọ́n balẹ̀ o. Ẹ like, ẹ share, ire o, ire gbangba.